níbi tí òye wa ti yéra wa níbi tí àwọn ọmọ wa wọ́n á dọlọ́lá tí kìí ṣe pé wọ́n á máa jẹ ìyà táwa ti jẹ àwọn bàbá wa wọ́n ti jìyà àwọn ìyá wa wọ́n ti jìyà àwọn ìyá wa wọ́n ti jìyà àwọn ọmọ tó táwa bí ọ̀rẹ́ lọ ṣùgbọ́n àsìkò ti tó gbogbo wa ní láti fòkè ṣe kan láti rí wípé àwọn ọmọ yìí wọn ò jẹ ìyà yẹn láti rí pé àwọn ọmọ ta tún yìí máa bí táwọn yẹn náà tún yìí máa bí tán máa bí wọn ò ní jẹ ìyà yẹn wọn ò ní mọ̀yà òun ló wá jẹ́ ká dìde ká kóra wa ká máa lọ báyìí nǹkan tá a fẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa òun ni pé kẹ́ tì wá lẹ́yìn. ẹ jáde ẹ wá bá wa gbé Yorùbá ga ẹ jáde ẹ wá bá wa gbé Yorùbá ga àtònílé àtàlejò ẹ gbé ga àtọkùnrin àtobìnrin ẹ gbé ga. àwọn àǹfààní oríṣiríṣi ló wà tá a bá lè gba òmìnira ilẹ̀ Yorùbá tá a yọra wa kúrò ní oko ẹrú Nàìjíríà. àǹfààní kìíní ni pé security àwa a nífọ̀kànbalẹ̀ eku aké bí eku ẹyẹ aké bí ẹyẹ àwa ọmọ èèyàn a hùwà bí ọmọ èèyàn kò ní sí pé wọ́n ń pa wá kò ní sí pé wọ́n ń fipá bá wa sùn kò ní sí pé wọ́n ń jí wa gbé tán máa ní ká lọ mówó wá àǹfààní kìíní nìyẹn. àǹfààní kejì ẹ̀yin bàbá wa ẹ lọ sóko ẹ dáko bó ṣe rí láyé àtijọ́ àní máa dúró pé ó dìgbà tó bá gbóúnjẹ wá láti òkèèrè ká tó róúnjẹ jẹ tí wọ́n á tún ti bọ́dà tán ní jẹ́ kóúnjẹ yẹn wọlé àwọn ọmọ wọn ọmọ yà wọ́n ti kó gba àwọn ọmọ wọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí nǹkan kan táwọn ọmọ wọn mọ̀ tó ń jẹ́ torí ẹ̀ la ṣe wá wípé a máa wá gba àwọn èèyàn níyànjú. nǹkan kẹta òun ni wípé gbogbo títì tó rí yàmàyàmà kò sómi kò síná àwọn NEPA wọn wá gbowó kì í ṣẹjọ́ wọn kò wọn àwọn náà ṣùgbọ́n iṣẹ́ tọ́nà wọn náà ń jẹ́ iná tí a rí lò wọn á gbowó ẹ̀ lọ́wọ́ wa àwọn ọmọ á lọ sí skul owó onírú owó oníyọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀ ràn wá lọ owó community àwọn ìyá wa á dáwọ́ gbọ́múlé lantern oríṣiríṣi àjọ náà ń dá wípé ká lè lọ léèwé à lọ léèwé náà tán à ní rí iṣẹ́ fi ṣe ṣùgbọ́n àwọn ọmọ ìlú wọn àwọn Haúsá àwọn Fúlàní náà ti ẹ̀ kàwé rárá gbogbo ọ̀nà ní ipò ọlá wọn ní ipò ọ̀là gbogbo ọ̀nà mówó nu owó wọn ò mọ̀ṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ táwa fi ìnira ta fi rán lọ sílé ìwé wọn ò ríṣẹ́ ṣe débi tí wọ́n á mówó wálé wá fún wa àtúnyìn máa bọ́ wọn ni lẹ́yìn tá ti fún wọn ní ẹ̀kọ́ tó yẹ kán ríṣẹ́ gidi ṣe wọ́n á tún èyí tó jóbìnrin á tún fẹ́ ọkọ á tún máa bọ́ ọmọ náà èyí tó jọkùnrin á fẹ́ yàwó á tún máa bọ́ ọmọ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ala ní Nàìjíríà ó yẹ kí ó dọ́gba ni kán kí gbogbo ẹ̀ dọ́gba ṣùgbọ́n wọn ò pín dọ́gba wọ́n ti ṣe bọ́n ṣe fẹ́ ìgbà tó ti ṣe nǹkan táwọn fẹ́ ẹ̀tọ́ ti wà ní nísìn ká jà fúnra wa á ti sùn àwọn ìyá wa ti sùn àwọn bàbá wa ti sùn ṣùgbọ́n àwa báyìí a ti wá dìde kúrò ní oorun yẹn pé àsìkò tó fún wa láti jí àwa ní láti jí gbogbo wa pátápátá torí ìṣọ̀kan nìkan ló lè mú wa dé ilẹ̀ ìlérí tí a bá fira wa ṣe kan a lè dé ilẹ̀ ìlérí yẹn àwọn òyìnbó tó wá tó dà wá pọ̀ àwọn náà sọ pé ìgbà táwọn dà wá pọ̀ lẹ́yìn iye ọdún báyìí a lè túká lẹ́yìn ọdún tó pé yẹn ogún mẹ́rin ọdún àbí ó ti pé láti 2014 ló ti pé United Nations tún fún Buhari ó fún ní 90 days láti dissolve constitution tán kọ ó yarí kò dissolve torí ó mọ nǹkan tó ń rí ń bẹ̀ nǹkan tó ń jẹ àwa là ń ṣiṣẹ́ gbogbo nǹkan tó ń jẹ yẹn ẹ wá sọ fún mi àwọn ẹlòmíì wà wọn ò lè rí oúnjẹ nǹkan jẹ lójúmọ́ ká tó wá sọ pé ẹ̀mẹ́ta ṣùgbọ́n àwọn á jẹ àjẹṣẹ́kù wọ́n á jẹ wọ́n á dànù fàájá wọ́n á dànù fẹ́yẹ wọ́n á jẹ wọ́n á fi ṣòfò kí ló dé tó ń rí bẹ́ẹ̀ nítorí pé àwa Yorùbá a ní sùúrù a ní àmúmọ́ra a dẹ̀ ti gbà yí pé a máa ṣiṣẹ́ àwọn fọwọ́ wa ṣiṣẹ́ fi jẹ ni ṣùgbọ́n àwọn ti wò yí pé iṣẹ́ táwa ń ṣe yẹn làwọn máa jẹ kò sẹ́ni tó ń ṣiṣẹ́ tí ò gbàdúrà láti jọrọ̀ ẹ̀ gbogbo iṣẹ́ tí àwa Yorùbá táwọn ìran Yorùbá ti ń ṣe àwọn Haúsá àti Fúlàní náà ń jọrọ̀ ẹ̀ kò sí kankan nu wa tó máa gbógun yìí lọ ìgbà tí a bá gba òmìnira yẹn
wọn ò ní wá wa tì àwọn ọmọ wa báyìí wọ́n á ṣàṣeyọrí wọ́n á dirú wọn á ti dá wọ́n á lọ́lá wọ́n á lọ́lá wọ́n á kówó nu owó wọ́n á lọ́lá nu ọlá àwọn àjọpọ̀ afẹ́yìntì ọ̀rọ̀ ọgbọ́n ó ṣe máa rí nìyẹn ẹ ṣe òyìn bàbá wa nǹkan takùrẹ́ ẹ̀ wá nìyẹn a dẹ̀ fẹ́ kẹ́ gbà wá bá ṣe wá kẹ́ dì wá mú gbogbo ìlànà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ gbogbo guidance tẹ́ bá lè fún wa kẹ́ fún wa nítorí pé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa ń gbẹ ni ibi tí àgbàlagbà dẹ̀ jókòó sí nǹkan tó ń rí lórí ìjókòó àwa ọmọdé à lè rí lórí àkàbà nǹkan tẹ́ rí lórí ìjókòó yẹn táwa ò rí àwa fẹ́ kẹ́ fi hàn wá kẹ́ fi tì wá lẹ́yìn kẹ́ fi ró wa torí ẹ̀ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe láti fi sọ́pọ́ọ̀tì ìrìn àjò yìí ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni ẹ̀yin bàbá wa ẹ ṣe fún wa á dẹ̀ ju yín ṣe ẹ ní ṣe tí lágbára ẹ̀ṣẹ̀ ó ṣe máa rí nìyẹn. bẹ́ẹ̀ ti rí ló máa rí bẹ́ẹ̀ ti rí ló máa rí èyí ẹ̀ wí ẹ̀ àárọ̀ kí rọ̀ mọ́ bẹ́ẹ̀ ti rí ló máa rí. ẹ ṣeun gan mọ́mì ẹ bá kí wọ́n sọ díẹ̀ náà rọ̀. àṣẹ àṣẹ ẹ ṣeun sọ. ẹ má jà ẹ má fa wàhálà Ọlọ́run ló dùn máa gbogbo wa ṣe lágbá lọ́wọ́ abọ́rọ́kọ́ abọ̀rọ̀kọ́ ọba mákin àkàbà ìdènà onípẹ́pẹ́ onípẹ́pẹ́ abọ̀kọ́lọ ìyàgbẹ̀jẹ̀gọ̀ ìtànlá. bàbá ò bẹ́ ti rí ló máa rí èyí ẹ̀rí yẹn. àárọ̀ rírọ̀ mọ́ bẹ́ẹ̀ ti rí ló máa rí. Yorùbá nation. náà. As you can see, Yoruba nation, ìṣọ̀kan Yorùbá àti ọmọ Yorùbá ronú àjọwà náà ni o. So Yoruba nation now, Yoruba nation now. Ṣé àwọn ọmọ Yorùbá ti dìde o? Ọmọ Yorùbá jí má sùn. Yes ma. Flag yẹn láti fún okay. Mọ́mí. Ṣé ó yẹ bá ẹfẹ̀ káwọn èèyàn rí Yorùbá ẹfẹ̀ kọ́ rí káwọn èèyàn rí live ó yá live káwọn èèyàn rí Yorùbá nation flag so live and direct ṣẹ́ẹ̀rì Yorùbá nation flag Yorùbá nation flag ṣẹ́ẹ̀rì báyìí ó ti sẹ́ẹ̀tì o àti lára àwọn ti lára live ni o live. Ilara Ogun bọ́dà la wà yìí Ilara Ogun la wà yìí bẹ́ẹ̀ ni nínú ìlà ẹ̀bí o àwa ń wà ẹ̀bí wọ́n mẹ́rin ní kí gbogbo àjọ lọ síbẹ̀ wọ́n ní kẹjẹ́ kí gbogbo àjọ lọ papọ̀. ẹ kà lọ mọ́tò mọ́mí ìgbọ́dọ̀ yín lọ ẹ má gbọ́n ní ọ̀kadà wá bọ̀ ẹ máa fáwọn ní. bẹ́ẹ̀ ṣe wà lálọ́ sí ẹ kúkú àlọ́ lọ. bá mi jà fún ẹ̀tẹ̀ mú fún àwọn káà náà mú dání lẹ́yìn náà. ìlàkọ́wọ́ kọ́ wọlé rá. ẹ má wọlé ṣe bá gbé báyìí wọ. ṣé tọ̀dọ̀ yín ni ayé tòrò. Àṣẹ. Yorùbá nation now. Ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún. Life àti lára. Ṣé ra wọn ya wa? Ṣé ń rí wọn o?
ṣe ilé ayé tí wọ́n jẹ́ kọ́ mọ káwọn ọmọ Yorùbá ọmọ aládé kọ́ máa gbé iṣẹ́ ìran ọ̀bá nínú ọ̀kadà àwọn tẹ́ kọ́ máa fún lówó lóṣooṣù ṣe ń rí ilé táwọn ọmọ Yorùbá ṣe ń rí báyìí kọ́ àkàrà sẹ́gbẹ̀ẹ́ títì ṣe rí báyìí ṣe rí. àwọn nìyẹn àwọn nìyẹn tí wọ́n rà. Yorùbá nation now. Yeah, this is live and direct. Omeyo, live and direct. Shariba, jókòó rárá. We are working tirelessly. So, ọmọ Yorùbá jí má sùn. Ẹ má sùn rárá o, Shariba. Yorùbá nation, ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún, ṣé ń rí. Ṣẹ́ẹ̀rì àti Ìlara la wà báyìí o. Ìlara bọ́dà Nàìjíríà àti Kútọ́nù. Òun la wà yìí o, Ìlara bọ́dà Nàìjíríà àti Kútọ́nù. Yorùbá nation flag. Yorùbá nation flag. Yorùbá nation flag. We are working tirelessly. Ṣeré ara o. Ìyá tó fẹ́ domi ọ̀ṣẹ́ ló sáwọ́ lé ṣeré ara o. Ìyá ìfẹ́ domi ó sáwọ́ lé padà. A ní ibi gangan. Ìyá ìjà padà. Yorùbá nation now. 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 Ọmọ Yorùbá jí má sùn. Jí má sùn. Wake up, wake up. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Don't go back. We are live at Palace of Ilara. Yeah. Ilara Palace la báyìí, ṣẹ́rí báyìí. Ilara Palace la báyìí, Yorùbá nation now, ṣẹ́rí báyìí. We are working tirelessly. Correct. No more Nigeria, Yorùbá nation. Òun ló lè ṣe o. Yorùbá nation ló lè ṣe. Nothing more, Yorùbá nation. So touch is here. We no going back. No going back. They no give us the freedom. We no go surrender. No going back. No surrender. Yorùbá nation now. Àbá Fúlàní ṣe mọ́. We are not working with Fulani again. Ṣẹ́rin báyìí. Yorùbá nation now. Ṣẹ́rin báyìí. Yorùbá nation now. Ṣẹ́rin báyìí. A ti pín no more Nigeria. Àjẹníkò àwọn olóṣèlú àbáwọ̀ ṣe mọ́. Yorùbá nation now. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ o. Life lele ẹ sọ mọtẹ fẹ́ ẹ̀yin ọmọ ọ̀dọ́ bo lele Igboho Yewa north ẹ kó everybody kọ Yewa north Yorùbá la fẹ́ Yewa north. Ẹ jẹ́ kí àwọn yàrá sọ̀rọ̀. Yorùbá nation now. Ẹni tí ta bá fẹ́ ṣe ká ṣe pàápàá ṣó ti pè é ó ló máa pè é. Wọ́n wà ní gíláàsì. Kò paná. Wọ́n ti mọ́tò yẹn ká ló máa lọ máa. Kó bá a tì o.
Yorùbá nation. Ẹ dúró. Yorùbá nation now. Ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún o. Ṣé ẹ rá wọn lé, let me show you. Inú bí tá wọ̀ kẹ́ lè mọ̀ pé à ń jẹ mostly àwọn ọmọ Yorùbá. Ṣé ń rí i?